Well, I don't know. When you're ready to resume your class, I'm ready to resume mine. Oh, go. I thought we had an agreement. Alaye, what about me? Game you boy, make sense, Jerry. No. Hello? No, not you. My friend is here. Umalagbara. Let me go and expect Keshima check up on me. I mean, you've done enough already. Alright then, I'll give you a call later. Bye. Remy. See, king of sexual intercourse. Kilo shele. Kilo de. She me le care money. But guy, flows anyway last song. Show more smooth sailing. O kon lo ba. We say ko wa fi chache, we don't waste the lórí obìnrin. Alaye. Ṣá wá bá wo game jàre. We out tap. We ọ̀nà kan wọ́jà o. If Yahoo refuse, we ká máa try bet. The ticket you have to cut. My dime lẹ́bi o. They go. Make I help you check out now. Má gbé bad luck wá bí. Má lọ. But guy, ṣé o lè believe pé Amanda ò tí call mi láti gbà yẹn ṣá? Amanda. I'm telling you. Bóyá ó busy o. Torí gbogbo time tí wọ́n kú lọ, wá hospital now. Tó ló ń ronú. Báyìí ṣe rí nìyẹn now. Tó bá ti kú, gbà ẹ́ gan-an máa rántí ẹ̀. They no go remember you when you dey alive. Gbà tó bá ti kú yẹn gan-an máa ráyè tiẹ̀. Ṣáà tí kú. Bóyá kò dẹ̀ kú ká find out. Bóyá kò dẹ̀ wá fọ̀bẹ gún mi kó pa mí kí n kú now. Ìyẹn náà dá. O sick. Ṣé mò ń lo oògùn ní bọ́ọ̀lù olóògùn? Ta ni ẹ? It's Amanda. Mr. Agidi, who be your Amanda with that? Agidi pọ̀. Hi, you okay? Hey. That's me. Ojú ẹ rí. Mo pẹ́ tí máa bínú sí mi ṣá. Èmi kẹ̀ bínú. Mi ló lára mi. Mi bínú. Sure, well, you're looking good. Why me? Sorry, I didn't want my for your space. Nah, for your space, you can do your couple thing, Alright. Don't do it. I see. Hey. But that's so Misha. The sun will rise, the moon will show. It doesn't matter what I see. I will rise and chase my dream. At the end is victory. That's why I say one day the story will change. Good things will come your way. Igaji Olabi Horere. Okoto. One day the story will change, oh. Good things will come your way. Igbayi Olabi Horere. Aye, be Okoto. Be Okoto. Be Okoto. Mo sọ imú mi ò lè tàn mí jẹ. Ṣẹwà. Ṣó ń dáná ni? Dáná. Mi ò dáná o. Mo ń wẹ̀ ni. Ó mọ̀ pé kitchen job tó ti ń wẹ̀. Tí problem tí o máa ní pẹ̀lú ẹ̀ náà nìyẹn. O tún máa ń tètè bínú. Èmi ò bínú sí ẹ. Mi ò mọ bóyá kò dẹ̀ sọ fún mi. Sórí mi ò bínú sí ẹ. Mi ò dẹ̀ bẹ́ anybody bínú. Ṣáà fi mí lẹ̀ bí mo ṣe wà yìí.
Ṣé o àti Esther lè fẹ́ parí gbogbo ilé? Ṣé o máa rí díẹ̀ jẹun bẹ́ẹ̀ máa? Sórí oúnjẹ tó ń wò yìí, ẹnu ẹ kò lè kàn. Ṣó mọ teaspoon? Bó ṣe kéré tó yẹn, o ò lè rí inú ẹ. Come on, we are one family. A máa parí ilé together. One family. Ìgbà tó débi oúnjẹ one family. Gbà. Nǹkan tó bá lè fẹ́ lè sè, fi sè. Torí kò sí nǹkan tó máa jẹ́nu ilé. Ṣó máa gbà bó gbà? Okay. 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 Kí ló ń ṣẹlẹ̀ náà, okay? Ṣé ò ń bínú sí mi ni? Mi ò ṣe ní bínú sí ẹ. Okoro tún sì gé wéwé. For days now, he check on me, he abandon me. But now, you should try and understand. Understand? Can you now understand? Now girlfriend now abandon me. Oh no, Taiwo, don't talk like that. You know that's the lecturer. Oh, Ayan didn't at home now, eh? Okay, it will be, eh? Cousin. Okay. I'm sorry. Oh, you made so me way. I'm sorry. I'm sorry. Yeah, smile for me now. Okay. I'm sorry. I'm sorry. Ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ o. Jàǹgbàlà ìjùbú 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 jàǹgbàlà. Àní kẹ́ bá ń gbọ́dọ̀ yí gbẹ. Jàǹgbàlà ìjùbú 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 jàǹgbàlà. Ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ o. Jàǹgbàlà ìjùbú 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 jàǹgbàlà. Ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ. Jàǹgbàlà ìjùbú 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 jàǹgbàlà. Òjò tó rọ̀ lánàá yẹn. Jàǹgbàlà ìjùbú 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 jàǹgbàlà. Gbogbo ilé ló ti wó lọ o. Jàǹgbàlà ìjùbú 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 jàǹgbàlà. Baálé ilé ti sùn lọ. Jàǹgbàlà ìjùbú 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 jàǹgbàlà. Ìyálé ilé ti sùn lọ o. Jàǹgbàlà ìjùbú 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 jàǹgbàlà. Ẹni tí yóò gbọ́n ò ní. Okoto, Okoto. A petition is an official written document or a request to the government or the authority in respect of a particular cause. That is why you hear them say, we have petitioned the government. Now, will the both of you like to share with us why you have decided to be a distraction in this class? Uncle, thank you. God bless you. It is one video that I saw on Twitter. Uncle, it's very funny, eh? Let me show you. Uncle, you laugh like... Wait, are you normal? Yes. Are you normal? Are you out of your senses? Wait, in the first place, show you move from Wasi class. Eh? I'm talking to you. Are you deaf? Uncle, I'm a big girl. What did you say? You must be very, very stupid. Get out of my class. I said, out of my class! Get out! Nonsense! Kill a film, no? Eh? Ewo, if this is how you behave to other club members, don't try it with me. If you try it with me, I will beat you. Do you think it is easy for me to get to this stage? Eh? If you mess up, I will beat you and you all be perplexed. Kilo Sheyi? You better be careful. Nonsense. You know what? Our time is fast spent. We'll continue this topic in the next class. Does anyone have any question? Okay. Sir, what's the difference between a petition and an appeal? Between a petition and an appeal? Yes, sir. Have your seat. You see? That is how you know a student who listens in class. Eh? Okay. The difference between a petition and an appeal. Our time is gone. But then, I'll give you as an assignment.
So bring out your books and write this down. Your books don't make noise today. Write 10 significant differences between a petition and an appeal. Have a good day. Okoto, Okoto. Dayo. Yeah, Shiji. Hey, tí mo ń sọ ní club lẹ́kọ̀ọ́. Yeah. Don't worry, ó parí síbi. Torí fẹ́ ká ṣe alẹ́ torí mi ní symptoms lọ́la. Mo fi ní kí n mọ débi. Ní kí ó máa pa ni. Shiji. Ó ní ìtumọ̀ pẹ̀lẹ́ náà. Gbádùn. Kí o rẹ̀ ṣe lè tó bá dé. Kò jẹ́. Ó ń ṣẹlẹ̀ yàrá yóò máa padà pa bó ṣe. Wọ́n náà. Àwọn ọlọ́wọ́ jà ẹ́. Wọ́n á gbàdúrà contract yẹn. Òun fi peanut lọ ẹ̀mí. Owó ẹ̀. Owó ẹ̀ gidi. Ṣé bẹ́ẹ̀ mi sì wà lára ẹ̀? Ta ló pè látàrọ̀ gan-an? Orí wọn ni ò pé. Àwọn student yẹn náà ló máa jẹ́ ìmọ̀lẹ̀ gbé ń sin ọ̀rọ̀ jagbajagba lọ́mọ àsán wọn kò lè kọ́rọ̀ jọ kan ní ẹsẹ̀ burúkú kan. I don't know, I'm not interested. Cool. Yeah, I don't mind. Hello? Are you mad me? Kí ló ṣẹlẹ̀? Nítorí ẹ̀ ló ṣe fẹ́ pè mí pa. Àwòrán ẹ̀ o. Kúṣíkó lórí fún jàre. See, I'm having a nice time with my wife and I do not want any disturbance. Tọ́ba ní kó lọ marry òní máa wọ́n máa ṣẹlẹ̀ yà. Pè mí later jọ. Àwọn tó máa ń ṣe múvì gan, wọ́n máa kọ sítórì àgbà kó ń gbà mí. Bí sítórì yẹn ṣe ń bọ̀ látẹ̀kọ̀ yẹn, ṣé ibi tó jẹ́ kó bó ṣe jẹ́ kó lọ. Ṣé o rí ni? Ha! Ìdáràn. Ṣé o rí ni? Ṣé kó wá pàdé? Wo babe, màá tún ní láti padà jáde from the look of things, but so I'm just gonna quickly get dressed now and then. Ẹ ṣe máa pọ̀. Mi ò ní pẹ́. Magister tó bá ti dé. Wọ́n rí kó máa padà pa. Bàdà mọ́tò dẹ̀. Ṣé wà lẹ́yìn? Mọ́tò. Hello, it's me, Eche. Sorry for the embarrassment ọjọ́ yẹn jọ̀ọ́ torí Ọlọ́run. Mo fẹ́ kó yọjú sí mi. Bóyá jọ̀ọ́ kí ni tí mo gbé ilé ìbáyìí? Mo ti sọ fún yín mo ní kí ẹ má pe fóònù mi mọ́. Ṣé dandan ni? Èmi náà mọ̀ pé n tí ìyàwó mi ṣe sí ẹ ò dáa. Torí mo ti ń kú lọ báyìí, yọjú sí mi jọ̀ọ́ torí Ọlọ́run kí n lè explain ara mi better. Ṣé bí nǹkan tẹ́ ń wá ẹ̀? Intend why? Ó wà lọ́dọ̀ wife tọ̀dọ̀ yín náà. Tẹ́ bá research ẹ máa rí. Ẹ fi mí lọ́rùn, leave my neck alone. Rárá o. In tó wà lára ẹ kò sí lára ìyàwó mi o. Jọ̀ọ́ torí Ọlọ́run. Mo lè kú torí tiẹ̀. Jọ̀ọ́ yọjú sí mi jọ̀ọ́ torí Ọlọ́run. Ó dẹ̀ pé ẹ kàn fẹ́ kú, ẹ kàn fẹ́ kú dànù. Ikú òṣì ló ń wú yín kú. I've told you, focus on your family. That should be the most important thing. But you see this girl here, I already moved on. Ẹ gbàgbé ẹ kò sí nǹkan tó jọ mọ́. Oh, please. Kí ni? Má fi kọ́ ní life mi lára. Hello. Eche. Ó pa fóònù náà mi létí. Rọ́lákẹ́. Ó fẹ́ bà ayé mi jẹ́, ayé ẹ̀dẹ̀ ti bàjẹ́ mo ṣe ń wẹ̀ yẹn. Kó má jẹ́ tó máa gbé lọ lọ́dọ̀ mi lélẹ̀. Ọmọ tó jẹ́ pọ́dọ̀ ẹni mo ti ń rí dìmú.
Rolake. Ah! Okay. Jọ̀ọ́. Kí ló ṣẹlẹ̀? Management ní àwọn tí ò bá ti ní raṣọ tó jẹ́ pé kàn máa ń wọṣọ tó máa ń pààrọ̀ aṣọ bí ọ̀gá ó ti yé yín. Wọ́n láyé ò gbà yín mọ́ bíbà. Jọ̀ọ́, kí ni ìtumọ̀ gbogbo embarrassment ilé ibà ẹ̀? No, òdodo ọ̀rọ̀ ni o. Lọ́dọọdọ sí ẹjọ́ ẹ ṣàlàyé fún mi kò yé mi. Òdodo ọ̀rọ̀ ni. Ṣé àwọn management ò ṣí yẹn wọ́n mọ the number of people I brought here pé mo wá síbí báyìí. I come here often, I influence for you guys, I'm influencing your sales, and then you stand there and tell me pé management kan sọ pé kémi má wá síbí báyìí mọ́. Ẹ ṣe ẹ̀kọ́ ọrọ̀ ajé management ló rán ó ti wá yé mi ó ti yé mi so tí mo ṣe ń wá síbí báyìí tí mo ń pérò wá then stock every week appreciate ẹ mọ ẹbí sọ pé kí èmi ẹ ṣe màmá èmi no dull moment. Ẹ dákẹ́jọ́ láti tọ́tẹ̀ tí wọ́n á kí lè rà. tí mi bá rà ṣé mi kọ́ ìyàwó tó ń ra nǹkan ṣé mi kọ́ ìyàwó tó ń ra nǹkan tó tó ṣojú bí ojú ẹjẹ rubbish kókó yín. ẹ kó sì jáde. ẹ ló wà kókó yín. kí ló ṣẹlẹ̀ ká ìwọ̀n yẹn ga ìwọ̀n yẹn rí. ẹ wà lára yín. ẹ kó ranu dáa ni ká gbé wá. àti ẹwọ ilẹ̀ lẹ́yìn ké mọ yín òun náà lè ṣe kẹ́kẹ́ kẹ́ lọ rí dentist ẹ jọ. orí nǹkan ọ̀hún. Okoto, Okoto. Baby, ní pé máa lọ. Lọ síbo? Ilé, of course. Lọ anywhere. Ọ̀rẹ́ mi máa ní test lọ́la. Ní test lọ́la? Bẹ́ẹ̀ni sir. Department wo ló wà? Sociology ni sir. Sociology. Súnmọ́ bí náà, you are socialized. Come closer. Come on, baby. Come to daddy. Ó dẹ̀ di dandan kó kàwé kó tó ṣe test. Bẹ́ẹ̀ni sir. So ẹ rò pé gbogbo lecturer ló nice bẹ́ẹ̀ ń ṣe nice. Ẹlòmíì ká máa tí fọwọ́ kan tàbí ká tiẹ̀ touch ẹ̀ ní ọwọ́ kan ní ìrùngbọ̀n ni. Ẹ wò ó máa deal pẹ̀lú wa bí wípé àti ẹ̀ kí ń ṣe adult. So ìwọ tó fẹ́ ṣe test báyìí ó fẹ́ kàwé àbí? Bẹ́ẹ̀ni sir. Wàá kà á lóòótọ́ náà. Sir, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn sir. Báwo la ṣe wá fẹ́ ṣe? Ok. So kí lẹ máa ṣe báyìí? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìwé yẹn ò sí níbí báyìí sir. Máa gbé ẹ lọ sọ́sẹ̀lẹ̀ wá lọ mú. Nǹkan tó ṣe. Ó máa dúró. Ó máa dúró ẹ má ọ̀rẹ́. Wàá dúró náà ọ̀ká. Wàá dúró. Báwo ni? Ọ̀rẹ́ yìí máa burú bọ̀ ó máa nọ́ọ̀tì you know. Mo dẹ̀ mọ̀ bó ṣe ń dùn orú yín orí báyìí mo mọ̀ bó ṣe eléyìí ṣọ́ ti ń parẹ́. Káwé ẹ̀. Ẹ̀yà ìṣe báyìí. Mo ṣàhó pé Débọ́lá máa tètè dé o. Dr. Débọ́lá. Dókítà lọ́dọ̀ tẹ̀yìn ọmọ mi ló jẹ́ ìyó ń bọ̀ ń bíbá ìsìn. Kí ló dé? Ṣé kò ṣáà ṣe pọ́n máa ní kí n gbọ́mọ fún àwọn náà ṣá? No, it's not that type now. Débọ́lá kì í ṣe student ẹ ṣe type ẹ̀ rárá. Do you get? Èmi mo máa ń like ẹ̀yin Slim Shady ẹ̀yọ́ ọmọ mi gáyà ó yá kiss daddy come on. Máa wọ gẹ́ ó dáa màá dẹ̀ lécho di sociology lọ màá fira mi síbẹ̀ màá tún fail ó yá come on kiss daddy come on. Ó lè ṣe come on. Ó ti daddy ó kò ó sì ti jù. Báwo rí tá a bá dé orí máa ra kánà sí ó máa ṣe gbogbo ẹ̀. They say you fuck up oh. He said me just do one small video. They long the whole thing. Shit man. Come on man. I get dragged, me don't be small. Hello. Hello. Hi. Hi. What are you beautiful girl doing in the sun? Well, we gotta do what we have to do. Oh, come in, I can give you a lift. Thank you. You're welcome. Really?
You're too beautiful to be standing in the sun, really. I mean, like I said, a girl has to do what a girl has to do. I understand. Yeah. My name is Debola. I'm Essay. 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 What does that mean? It means gift, actually. Gift. Yes. Oh, great. That means you are my gift for today. Well, that means I am God's gift, actually. Oh, right. I am not in competition with God. It's okay, it's okay. So where you headed? Well, I'm going to see a friend down the road, so. Oh, great. I'll take you there. I'll be here. Thank you. Alaja. Yep. Okay, I like it. Rice in salted vegetables, garnished with half-boiled egg. Kí wá ní ẹbí ń ṣe? Ìkan lára àwọn samples oúnjẹ tí mo máa ṣe fún yín lọ́jọ́ pátì yín ni. Ọjọ́ pátì tèmi. Bẹ́ẹ̀ni. Kò lè jẹ́ ọjọ́ pátì mi. Kí ni mo sọ fún ẹ pé mo fẹ́? Kí mo ní kó ṣe fún pátì mi? Rice àti àwọn sọ. Mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ rẹ̀ sí rárá. Mo ní ilá alásèpọ̀, iyán, nǹkan kan bẹ́ẹ̀ yẹn àsáró ń tẹ̀mí pẹ̀lú ẹ̀jọ̀ discuss nìyẹn. Eléyìí. Mo tún feel pé àwọn èèyàn yín wọ́n máa like ẹran, so mo jẹ́ kí ara ẹran yẹn kó mu ata dáadáa. Mo ní mi kí ló porúkọ yìí náà? Rice in salted vegetable. Ta ló ń jẹ ẹyẹ? Rice in Saudi. Bó bá jẹ́ pé rice in Saudi ni lọ gbé fáwọn ará Saudi kan bẹ́ẹ̀ jẹ́. Alájà kì í mi sọ pé Saudi. Kí ló pè sí? Mò ń purọ́ nìyẹn. Ó ní rice in Saudi vegetable. Àbí nǹkan tó sọ kọ́ yẹn? Ta ló ń jẹ ẹyẹ? Ṣé mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ oúnjẹ ẹyẹ ni? Mo ní àwọn èèyàn tèmi o, àwọn crowd tèmi, wọ́n ń jẹ alakati. Mo sọ fún ẹnjọ yẹn. Wọ́n á ṣe rice in Saudi. Kò ń ṣe ilá alásèpọ̀ tó máa ní periwinkle lájọsọ. Iyán tí mo ní kó gún fún mi sọ fún ẹ pé inú ewé lẹ máa kó sí, èmi ò fẹ́ yan inú ọ̀rá. Mi dẹ̀ fẹ́ pando yàmù, iyán tó máa fọwọ́ gún ní odó mo fẹ́. Bẹ́ẹ̀ àti rice náà mo ṣe yẹn ní kí n kọ́kọ́ gbélé wa. O láwo mọ́. Ó mọ nǹkan ṣẹwà. Láti dọ́tán ti bí mi ní problem rẹ̀. Ńdọ́ tí mo gbà ẹ́ sínú lẹ́yìn ní problem mi bẹ̀rẹ̀. Mo lè sure wípé ìjọ́ tó bá lọ, problem mi á lọ. Ó yá gbéra dáadáa kó gbé kúrò wájú mi. Ẹ má bínú. Ilá alásèpọ̀. Kò dẹ̀ gbọ́dọ̀ má lè fi rin àti periwinkle. Okay, aláṣẹ kí n máa ṣe seafood okra. Ìyẹn náà máa wà okay. Ó dìgbà tó bá tẹ́. Ṣé o ti tẹ̀? Ẹ má bínú. Mi ò dá seafood okra mọ̀. Ẹ má bínú ma. Seafood okra. Seafood okra. Krokro ni. Nchokro. Yóò ṣe máa lábò mọ́ bẹ́ẹ̀ yẹn. Mo ti ṣàlàyé nǹkan tí mo fẹ́ fún ẹ gẹ́gẹ́ bí ọmọlúàbí. Ó lọ ṣé kùkúmbà ni àwọn èèyàn fẹ́ jẹ ni àbí rẹsì inú ẹ̀ torí gbogbo rẹsì ọ̀hún gan bóyá ló máa tó ṣíbí kan bẹ́ẹ̀ yẹn. Okoto, Okoto. Okay. Jim. So. Ayo ma obi. Rain ne puere. Mi kim ne pu. Mo kì í sin na me puere. All the kishade gan. Oh my god. Okay, Jerry. Let him try to get me right now. See now of course. Oh, what's a law? But I will do that way. Oh, she's sorry. I'm trying to explain quickly. I've been busy. Tell me, you're just here. Don't worry, I'll show up, okay? You want to see me? Okay. Alright. Let me see you off. Yeah, let's go. Where's my phone? Check around. I guess it should be there somewhere. Keep it to share by. You know that tickles. Yeah, let's go. Let's go now. I have to go. Come on, let's go. Alright.
I thought we were going together. Why are you in a hurry to leave? Sha, let's go. You know I have things to attend to. Uncle Sammy, what's in law? I'm going, Jerry. Okay. What's in law? Bami bio. What's in law by now? Bami bio. No, that's too early now. Are you serious? Too early. Anyway, by. What's your plan, any? You know, that was the same thing to Sofuminule. I'm telling you. You know what they say about great mind. But don't worry, I'm not worried. I'll show up. Mind you just singing? Definitely. And Joe, next time the passing boy, I want better man singing. So man like you're happy. Oh my goodness. Okay. Can one roast moto felle for you? Oh. Okay. I'm not okay. I'm not okay. Take care of yourself. Nice time. Come. All right. Just wait. The princess deserves to step down. Not to you. It's good. Oh, no. But really, I didn't quite understand why you. Okay. Akuwa baby. Baby time. King of sexual intercourse. Go see nǹkan tó ṣẹlẹ̀ kó gbẹ́nu ẹ sọ́n go get out. Oh God. Irọ́ òun ló dé máa pa ẹ́. Something why they smell like this. Wetin dey smell? I even they smell 5 rounds. One. Na food now. Finish work for you. Alaye, my babe na virgin. Ko bibi wa ti ese tell pe na every time na dey always scatter everywhere. Na so. Virgin call. Virgin. Olomo. The whole house. Kí ni yẹn? Kí ni yẹn? Báwo lè ṣe débẹ̀? Ó fò débẹ̀ ni. Where ìwọ àti ẹ ṣe last time tí ó wá kí ẹ tí ìwọ àti comprehension ni. Wo lọ tọ́jú nǹkan ẹ. Buka. Red handed. No wahala, má bẹ́ẹ̀ jù dànù. Kòkòrò ìfẹ́ mi níbo ló wà o? Ara mi wà lọ́nà bọ̀ wálé. Oyin Dàmọ́lá. Ó ṣe wá dùn wò lọ́mọbìnrin báyìí. Arẹwà, ẹlẹ́yinjú ẹgẹ́, aláwọ̀ dídán. Ìyìn ńlá ló máa jẹ́ fún mi tí mo bá lè jẹ́ awakọ̀ tó máa wà ẹ́ dé èbúté ògo. Ó jẹ́ jẹ́wọ́, ṣé o ti pàdé èèyàn kankan? Ó jẹ́ jẹ́wọ́, kó má tiẹ̀ lọ jẹ́ ń táwa ń díjú sí níbo. Ṣé pé ọwọ́ ẹ̀ lè dìkú má wáyé wárí? Ibi tí ìṣòro ẹni bá wà, ẹ̀mí ẹni máa wà. Òun ló wá jẹ́ kí n rò pé tí òkun bá jìnnà, ìlà ò gbọdọ̀ kó. Ìfẹ́ mi ẹ̀mí mi. Kí ló ń ṣe ẹ̀ ìfúta nífẹ̀ẹ́ ta lèmi? Kí ló dé? Wọ́n gbèsè láyé o. Bí èṣù ṣe lágbára tó yẹ. Bẹ́ẹ̀ ló ń ní nígbàlà. Kí ló dé? Kẹ́ra dé. Ẹni bí ọkọ mi. Àwọn àdàpọ̀ ọgbà ẹni bí ọkọ ẹ̀ ti wájú. Tó lọ ní tèmi lélẹ̀. Bọ́sà. Ẹ wo, mi fẹ́ kẹ́nikẹ́ni tọwọ́ bọ̀ mí lẹ́nu o. Ẹni tó bá tọwọ́ bọ̀ mí lẹ́nu mo máa gé jẹ ni o. Pẹ̀lú òṣì ẹ̀sọ́ kòkòrò ìlú kòkòrò. Kó gbé sọ́ọ̀dánù. Ire mi jẹ́ kọ́kùnrin tó àtọ̀rẹ́, kóbìnrin tó àtọ̀rẹ́, káwá wẹ tó máa lómi lẹ́yìn ẹ̀sìn. Ọmọ Jẹ̀rádé, ó bá mi dùn kan, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ire mi jẹ́. Àyè mi ò sọ fún ẹ. Ire. Òní ló ráyè mọ́. Ire mi jẹ́. Irú ẹ̀bùn àbádìwò wá lélẹ̀ nítorí Ọlọ́run. Ojú tó fi wò mí, ó mú fúnra dání.
ṣàmọ́.